Ọlọ́run ọba tó ní gbogbo agbára nínú ayé àti lọ́run, ògo ni forúkọ rẹ̀. Àwọnú ọdún tuntun 2024 láyọ̀. Àti yúbà Ọlọ́run, ajúbà ẹ̀yin àgbààgbà ìlú, ajúbà ọmọdé ìlú, ajúbà ọkùnrin ìlú, ajúbà obìnrin ìlú. Ẹjọ́ ojú wa ṣe o. A gbọ́dọ̀ fọ́ mọ̀gàmọ̀gà tútù nìkan tẹnu ẹja wa bọ́. Ẹ rántí ìlú àlùbáríkà tí mò ń pò kìkì ẹ̀ tí mò ń ròyìn ẹ̀ fún yín pé ìlú tí mo dé tí mo ti rí odò ńlá kan gàgàrà tó yẹ pé ẹja inú odò wọn ò gbọ́dọ̀ jẹ́. Bí wọ́n bá ṣe èmi ò mọ̀ tẹ́ ẹ fẹ́ fi ṣe kẹ́ ẹ mú èso kẹ́ ẹ fa àlùbọ́sà kẹ́ ẹ fi gbogbo ẹ̀ ṣe irú ẹja náà ò lè jiná láíláí. Àwọn kan ní irọ́ ni wọ́n ní irọ́ ni bàbá. Ẹ jà lọ sọ bẹ́ẹ̀. Olúwa ẹ yẹ jiná láíláí. Kò lè jiná láíláí. Ibi tẹ́ ẹ rán mi wá rèé o, ìlú àlùbáríkà níbi tí òkè ńláńlá àwọn òkè tó gáyàtà tó ti rọ̀gbà yí wa ká. Ìlú àlùbáríkà lẹ rán mi wá yìí, ìlú wo mọ́ wá yìí? Ìlú ọba wa olóríire, ìlú ọba kábíyèsí, ọba olóríire, ọba alálùbáríkà, ìlú Ẹ̀rìnjiyàn níbẹ̀ la wà yìí. Ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ gbọ́ mo sọ fún yín pé lọ́dún 2024 yìí àdínkù kẹ́kẹ́ ni kò ní sí láàbọ̀ rárá odidi lẹ́ẹ̀mọ́ bá. Lónìí ta la tún fẹ́ fi síde àgbà ọ̀jẹ̀ èèkàn kankanra eégún látà yìí dó fún ọmọ mìrókò tìtìtì bàbá ni wọ́n ṣe akin ni wọ́n akin lójú ogun akin ni wọ́n ní gbogbo ilẹ̀ kílẹ̀ ta lẹ́ni tí mò ń ròyìn ẹ̀. Bàbá o ẹ bá dá akọ yín fún bojú tí wò wá lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ tèmi ni Tamakinde Joshua nílùú Ẹ̀rìnjiyàn Èkìtì. Ẹ̀rìnjiyàn láwà yìí bàbá. Ẹ̀rìnjiyàn láwà yìí. Kí n tiẹ̀ tó tẹ̀ wájú. Elégbèdè ni ẹranko tó farajọ àwa èèyàn jùlọ nínú gbogbo nǹkan tó wà láyé yìí, ní ìrísí àti ìhùwàsí tó jọmọ́ ti èèyàn. Ilẹ̀ adúláwọ̀ nìkan ni a ti lè rí ẹranko yìí. Inú igbó, orí ilẹ̀ tí igi bá pọ̀ sí àti ahéré ni wọ́n fi ń ṣe ibùgbé. Wọ́n lápá, wọ́n lọ́wọ́, wọ́n ní ìka ẹsẹ̀, èyí tó mú rọrùn fún wọn láti dìrọ̀ mọ́gi látorí ẹ̀ka kan bọ́ sórí òmíràn. Wọn ò ní ìrù tá a bá fi lè kà wọ́n mọ́ ọ̀bọ. Wọ́n nírun lára, irun ara wọn sì pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi lè ṣe é dìmú. Àtẹ́lẹwọ́, àtẹ́lẹsẹ̀ àti ojú ni ẹ̀yà ara wọn tí irun yìí ò dé. Irun ara wọn yìí jẹ́ àwọ̀ dúdú tàbí pupa rẹ́súrẹ́sú. Wọ́n máa ń fi ọwọ́ àti ẹsẹ̀ rìn lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún lè fi ẹsẹ̀ nìkan rìn bíi ti èèyàn. Kì í ṣe gbogbo ìgbà ni àwọn ẹranko yìí máa ń wà papọ̀, ṣùgbọ́n wọ́n máa ń ní agbo. Wọ́n sì máa ń ṣe òṣèlú. Wọ́n nípò. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìṣẹ́ra ẹni tá a mọ̀ sí discipline. Tó fi jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ àárín wọn ò lè lọ láì jìyà. Ìyẹn ni pé ìjìyà wà fún arúfin. Àwọn ẹranko yìí máa ń bá ara wọn túnra ṣe. Wọ́n máa ń bá ara wọn yọ ìdọ̀tí kúrò lára. Èyí sì jẹ́ ọ̀nà kan gbòógì tí wọ́n fi máa ń yanjú aáwọ̀ àti láti ní ìbáṣepọ̀ tó gúnmọ́ láàrin ara wọn. Àwọn ẹranko yìí bẹ̀rù omi. Àwọn nǹkan tí wọ́n fi ń ṣe oúnjẹ ní ewéko, èso, ẹ̀pà inú èso àti àwọn kòkòrò. Wọ́n ní ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn nípa lílo àwọn ohun èlò tó lè wá oúnjẹ fún wọn. Wọ́n ń lo òkúta láti fọ́ èso kí wọ́n sì yọ ẹ̀pà inú rẹ̀ láti jẹ. Wọ́n máa ń ki igi bọ inú ihò tí wọ́n rí pé kòkòrò bíi èèrà, ìjàlọ àti ilé oyin wà láti lè fi kó wọn jáde fún jíjẹ. Àwọn kan níkà nínú débi pé wọ́n máa ń já ọmọ gbà lọ́wọ́ ìyá rẹ̀ tí wọ́n sì máa pa jẹ. Bẹ́ẹ̀ ni wọ́n sì máa ń lọ kógun já àwọn ẹranko mìíràn tí wọn kò ní agbára tó wọn láti gba ilẹ̀ mọ́ wọn lọ́wọ́. Tí wọ́n bá rí pé oúnjẹ pọ̀ lórí irúfẹ́ ilẹ̀ bẹ́ẹ̀, gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ jẹ ni wọ́n máa ń gbóòórùn rẹ̀ wò kí wọ́n tó jẹ ẹ́. Abo elégbèdè a máa ṣe nǹkan oṣù. Àsìkò tí wọ́n ń ṣe é sì máa ń yàtọ̀ síra wọn. Tàwọn kan jẹ́ ọjọ́ 17, bẹ́ẹ̀ ni tàwọn kan sì jẹ́ ọjọ́ 45, 37 to 45 days. Tọ́ ẹ̀yin èèyàn wa kì í dùn púpọ̀, ṣókí báyìí náà lọ bí oge. Èyí ni díẹ̀ tí a lè sọ lára ẹ̀dá tí elégbèdè jẹ́. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin ará ilé fún ìfẹ́ yín àti bí ẹ ṣe ń fi ọkàn bá ètò àwọn ẹranko yìí bọ̀. Ire o.
wọ́n nílùú yìí àwọn nǹkan àrísàmì àwọn nǹkan bẹ̀rù àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wọ́n ló pọ̀ nílùú Ẹ̀rìnjiyàn púpọ̀. Ẹ bá ń sọ bíi méjì mẹ́ta. ẹ ṣe tẹ bá ibi tá a jókòó sí tó bá jẹ́ pé ẹ̀kẹ́ ibẹ̀ la wà ní màá kàn náà ó sì pé tẹ bá rí kíní ìmọ̀lẹ̀ tẹ wò yẹn ìtàlíbi òrò là ń pè é nígbà tí Ẹ̀rìnjiyàn ń bọ̀ òun ló kọ́kọ́ délẹ̀ yìí. ìtàníbi òrò. bẹ́ẹ̀ ni òun ló kọ́kọ́ délẹ̀ yìí òun ló mo fi jẹ́ Joshua Ẹ̀ta Mákindé. ó ń ṣàfihàn wípé tá a bá tàn mọ́lẹ̀ sí dáadáa ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yín ìrìn àjò ayé láti ìbẹ̀rẹ̀ ṣáà lè pè yín lóníṣẹ̀ṣe. ẹ ṣe káàkiri lóníṣẹ̀ṣe kì í ṣe wọ̀. Joshua ń bẹnu ọkọ̀ Igbo láti rí méjì gbàgbọ́. bẹ́ẹ̀ ni nígbà tí ojú ńlá la bẹ̀rẹ̀ sí sàmì ká jọ́rọ́pọ̀ àwọn òyìnbó wọ̀nyí. wọ́n gbà tójú òjò là dáadáa gangan lórúkọ mẹ́. àwúrú yalẹ̀ ya gé oko. ẹnu kan. àṣẹ ọba ló kọ yín. bẹ́ẹ̀ ni. bàbá o bó o ní tọlọ́dẹ ṣe jẹ́ torí mò ń kọ́ dẹni. ẹ ṣe bí tọlọ́dẹ ṣe jẹ́ rèé ní 1962 ọ̀rẹ́ mi kan òun pẹ̀lú àbúrò rẹ̀ jà lóko ó lu ẹ̀mọ̀ yé ikú. kábíyèsí olódùmarè. lójú ìjọ kẹjọ lọ́jọ́ Jímọ̀ làwọn á pè mí lóko pé ọlọ́pàá ń wá mi lé kí ni káàkiri bí mo ṣe kí ló kàn mí pẹ̀lú ikú àbúrò Adéyẹmí táwọn ká má farògùn ìmídélé mo dé sílé àwọn á ní kí n máa bá wọn ládó kí n lọ bá wọn ládó yẹn mo lo oṣù mẹ́sàn-án àtijọ́ mẹ́jọ lérí màá dìpín tó lè wálé o. ẹ̀yin lẹ́yìn ìbọn kọ àyàn ní abẹ́. èmi kọ́ ẹ̀yin lẹ́yìn báyàn já ni. èmi kọ́ èmi rẹ̀ ọjà àkànjọ bíi aládùúgbò ayé ọlọ́pàá ayé ojú dídùn ni ọkà wa ń kó yàn sánẹ̀ wa ń kó yàn nẹ̀ wa ń kó yàn nẹ̀. torí pé arákùnrin náà jẹ́ ọ̀rẹ́ yín. ọmọ ẹgbẹ́ mi ni èmi lórí ẹgbẹ́ wọn ọmọ ẹgbẹ́ mi ni ilé mi la ti ń ṣèpàdé ilé mi la ti ń ṣèpàdé tí a ká má fa rògbò ìgbà sáà àtijọ́ mẹ́jọ ni mo lè rí mi àdìyẹn dídé tí mo dé ẹnìkan tí a mú pẹ̀lú ẹ̀ lọ́jọ́ yẹn lọ́wọ́ láì sí Ògúndáre òun náà mú pẹ̀lú àwọn yẹn lọ lọ́jọ́ tí a mú lọ wọ́n kájọ rẹ̀ lọ sí Sẹ́kọ̀ọ́ wọn lọ ṣáàjì ẹ̀ pé bóyá ẹ̀jẹ̀ ẹran ló wà nínú àmàlà tó ń lò tó fi ń pẹran gbàǹdébẹ̀ ta ní ẹ̀jẹ̀ ẹranko ló wà bẹ́ẹ̀ kò sọ ẹ̀jẹ̀ yàn lébẹ̀ wọ́n gbé nǹkan rẹ̀ fún wálé. torí pé ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà àjọ ọmọ ẹgbẹ́ kan yẹn ni. ìkan nínú yín wá lu àbúrò rẹ̀ ó ṣèèṣì kú. ó ṣèèṣì kú mọ́ ẹ mọ̀. wọ́n wá kó gbogbo ẹ̀yin tẹ́jọ́jọ́ ọmọ ẹgbẹ́. ọmọ ẹgbẹ́ rẹ̀ kàn kó ọ̀n tó mẹ́rin. ẹ wá lo oṣù mẹ́sàn-án àti ọjọ́ mọ́kànlá. àti ọjọ́ mẹ́jọ mi tó kó mi tó jáde nílì máa dì nígbà tí mo darí dé pẹ̀lú mo bẹ̀rẹ̀ sí í ṣọdẹ. ní 1962. 1962 bàbá tó kọ́lé tì mí ìbọn náà ni mo kọ́kọ́ gbé mo ṣe fọ́ tán níbí wọ́n bá ní kí n lọ tẹ́sí ẹ̀ wọ́n bá gbé lọ sàlẹ̀ wọ́n ní kí n lọ yàn sáàmì wọ́n bá gbé lọ sàlẹ̀ mo lọ yàn sáàmì mi ò tẹ yàn sáàmì rárá mo wá bí mo tẹ ẹ̀rọ sàn torí ọ̀kẹ́rẹ́ pọ̀ lé bí gbà yẹn ẹ dàbí ìṣẹ̀tàn ti ń gégi yàn tó ti lé gbogbo ẹran lọ yìí mo wá lọ síbẹ̀ mo yàn sọ̀kẹ́rẹ́ yẹn mo pa nígbà tó dé tí mo fún lé ọ̀kẹ́rẹ́ yẹn tó wá pe Àbámi pé bàbá ọmọ rẹ yà pẹ́rẹ́ jìnnà akọrin lọ́kọ́kọ́ pa bí mo ṣe bẹ̀rẹ̀ ọdẹ yìí ṣe nìyẹn. ọ̀kẹ́rẹ́ tẹ kọ́kọ́ pa lọ́jọ́ sí akọni. Bí mo ṣe bẹ̀rẹ̀ ọdẹ yìí ṣe nìyẹn ní bàbá kan wà lókè bí à ń pèlè bàbá wọ́n bá ní àbúrò máa bọ̀ lọ́dọ̀ mẹ́ wọ́n máa rí ẹran pa bó ṣe mú mi lọ sóko nìyẹn tá à ń dẹ̀gbẹ́ tí mo àtẹ̀lé lọ lọ pẹ́ kémi náà tójú mi dá. ẹ tóbi ọdún mélòó tẹ fi tẹ̀lé wọn. ọdún mélòó ju ọdún méjì lọ́dọ̀ wọn ọdún méjì ni mo fi tẹ̀lé wọn mo máa mélòó tó bá lọ ní ọpọlọ mẹ́mọ̀ kan ṣe pọlọ mo lọ ọdún méjì mi tó fúri lọ́dọ̀ wọn ọjọ́ kan wọn wà lóko wọn mo ń yìnbọn òkúrú pa àgbàdo mi bí ọ̀ràn wọn á pè bàbá kan mo bá lọ sóko mo tún lọ sóko lébìrì ẹ̀gbà yẹn bàbá yẹn tí mo bá lọ sóko wọn á ní bàbá òun náà ń ṣọdẹ bàbá òkúrú ipa àgbàdo mẹ́mọ̀ táàmù kan ipa mo wá lóru mẹ́rin hàn èyí kan bí aago mẹ́fà alẹ́ náà ipa kó bá ti bí aago mẹ́fà alẹ́ ní kí n lọ bẹ̀ oko rẹ̀ tí mo ti ń bọ̀ mi ò tí ì wọnú Àbàmì nígbà tí mo gbé lókùrú ní oko lóòótọ́ lọ́wọ́ rọ̀lẹ́ pátápátá mo dẹ̀ kó àwọn ẹrù mi mo já sílẹ̀ mo tẹ̀lé yẹn sínú oko yẹn
mo ṣe gbọ́ inú oko òun ìkan sájáde ìkejì kan ní kò ń sájáde mo pa 6 ni mo pa pínlẹ̀ ò tó ṣú lọ́jọ́ náà. bàbá irú ẹranko wo náà ń pè ní òkúrú. òkú ọ̀yà náà pé ní kòmínà. ọ̀yà ẹ wá pa 12 àbí 6 ẹ kú bẹ́ẹ̀ láago 12 iṣẹ́ ọdẹ sóṣe fojú lásán ṣe ẹ bá ń dáhùn. ẹ ṣe fojú lásán ṣe o ìkọ́sọ̀ wa fojú lásán ṣe òun kà tó lù ayé máa pàdé lọ́nà oko nígbà mìíràn agbára rẹ̀ ò ní ká ẹ ṣe fojú lásán ṣe òun yẹn gbọ́dọ̀ múra dáadáa. kí lè yẹn fi múra dáadáa. ẹ ṣe oògùn kọ́ dáa náà oògùn kọ́ dáa oògùn dídú tá à ń ṣe òun láti máa tíráì kí wọ́n máa pàdé ẹran lúgbó kí ni mo ṣe lè kojú ẹ̀ kí wọ́n máa pàdé èèyàn burúkú bóun ni mo ṣe lè kojú ẹ̀ ìgbà kan wà tó jẹ́ pé kí wọ́n pàdé èèyàn 5 lójú ọ̀nà yẹ̀ dá mi mú. èèyàn 5 pàdé yín lọ́nà. bẹ́ẹ̀ni. wọn ò sì lè dá yín mú. wọ́n lè dá mú èèwọ̀ ni. èèwọ̀ ni. èèwọ̀ ni máa tutọ́ sínú lọ́ra ilẹ̀ ló ń lọ. tẹ́ bá tutọ́ sẹ́ni náà lára ilẹ̀ ni. tọ́mọ ni tutọ́ sí yẹn máa ń yílẹ̀ wọ́n á bẹ obìnrin pé kójú ọkọ tọ̀ fún wọn pẹ̀lú àgbẹ̀ kó ká mú. tí bá obìnrin ni ó tọ̀ fún wọn àbí obìnrin aláboyún. obìnrin ló lè tọ̀ fún kó mú. tó bá ti tọ̀ fún tó bá ti gbé mú. tó bá tọ̀ mọ́ àdìde. bàbá ṣé ẹ rò pé àwọn oògùn ayé àtijọ́ ní ti ń ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ lásìkò tá a wà yìí. ó ń ṣiṣẹ́. ó sì wà dàsìkò tá a wà yìí. ó ń ṣiṣẹ́ dáadáa. ẹ rò bẹ́ẹ̀. ó ń ṣiṣẹ́. ó dà wájà ń bọ ẹ̀yin gẹ́gẹ́ bí alágbára tẹ onírú oògùn báyìí ń lọ́wọ́ kó lè tún láwọn míì lọ́wọ́ ẹni gbérí lọ́wọ́ ẹni bàǹtẹ́ lọ́wọ́ ẹ kó àwọn kankan sínú àtàkùdàpọ̀ bàbá o ẹ̀yin náà ń sùn tóbi inú ilé o. bẹ́ẹ̀ni gbogbo àtàkùn àmúlàkìmọ̀ gbé ni yàrá mi gbé kọ́ sí. màá sì ẹ lè sọ fún wa pé díẹ̀ ọmọkùnrin ò tó. díẹ̀ ọmọkùnrin ò tó nǹkan tí díẹ̀ ọmọkùnrin ò fi tó lè wípé bá a ṣe jókòó yìí ọlọ́run mú jogun jà ká dédé rí ẹnìkan ká ìfàdáyọ ká ẹ bọ̀ pàápàá ìbọn kan ṣe wà nílé ọ̀dọ̀ mi yẹn tó ti lọ síbi ọdún 15 wà ní. kí ẹni tọ̀ lọ́yà ìyàwó dọ́kọ ìyàwó ẹnìkan bá rìn ní ọmọ ilé rẹ̀ wọ́n sì fẹ́ mọ́ ìbàpá. ó fẹ́ bìbọn pàyàwó rẹ̀. ó fẹ́ bìbọn pa ọkùnrin tọ̀hún. ọkùnrin tó báyàwó rẹ̀ ṣe pé báyìí. ó fẹ́ mọ́ ìbàpá wọn ní bàbá wọn ní ọmọ nílé ilé àgbẹ̀dẹ rọ wọn mú kí ni ya. bàbá ẹ jẹ́ kí gbọ́dọ̀ ni mo fẹ́ ẹni. ìnàmúlẹ̀ nílé àgbẹ̀dẹ rọ. bàbá mú kí ní owó ìwọ ẹni ní. mú kí ní ìwọ bàbá mú kí ní ya. ẹni ní kíní kan lágbẹ̀dẹ. ìnàmúlẹ̀ nílé àgbẹ̀dẹ rọ ó gbọ́dọ̀ múlẹ̀ lọ sílé alágbẹ̀dẹ kó múlẹ̀ lọ ìlọ ìmúṣẹ́lẹ̀. ìnàmúlẹ̀ nílé àgbẹ̀dẹ rọ wọ́n mú un sílẹ̀ lágbẹ̀dẹ ẹ̀rọ àgbọ́yé ẹ wá gbàgbọ́ ẹ wá ìgbà wọn wà níbàyí. ó lágbára Ọlọ́run. ṣe a lè rí bọ̀. a lè rí o. tẹ gbà lọ́wọ́ arákùnrin tó fẹ́ fi bọ́ pààyàn. bẹ́ẹ̀ni tẹ bá fẹ́ rí ẹ lè rí ṣùgbọ́n ọtí tó bí ọdún 15 báyìí. gbólóhùn lẹ fi gbàǹjọ náà. bẹ́ẹ̀ni gbólóhùn náà ni mo ń sọ. gbólóhùn lẹ fi gbàǹjọ náà. gbólóhùn mo tẹ sọ́kọ̀ kankan gbọ́ náà. gbólóhùn tẹ fi gbà á lọ́jọ́ náà ni ṣe ni wọ́n mú un sílẹ̀ lágbẹ̀dẹ ẹ̀rọ. ó dé ní. wà á ké mú wa dé kí ló wé ìwá. wà á ké mú wa lọ́gbà kẹta ìfilẹ̀ ìlànà sílẹ̀ lágbẹ̀dẹ ẹ̀rọ àpèjú ọ. bàbá bá ti pẹ̀jú ọ ògùn mu. bàbá gbólóhùn kọjá pé ṣe ni kẹ̀ mú un sílẹ̀ lágbẹ̀dẹ ẹ̀rọ nǹkan kẹ̀kẹ́ ó ti wà nínú ṣé wọ́n mú un sílẹ̀ lágbẹ̀dẹ ẹ̀rọ. àwọn nǹkan kẹ́ ó ti. ẹ fẹ́ kẹ́ ìtumọ̀ yẹn délẹ̀. bàbá o àwọn kẹ̀kẹ́ ẹnikẹ́ni káwọn èèyàn mọ̀ pé kì í kàn án sọ pé kẹ́ẹ̀kan fẹ́ ló báyìí sọ̀rọ̀ sí ìgbéyà ṣe ni wọ́n mú un sílẹ̀ lágbẹ̀dẹ ẹ̀rọ wá gbé bọ̀wọ́ rẹ̀ kó sì gbé bọ̀wọ́ rẹ̀ lẹ́rọ. àwọn nǹkan kan ti wà nísàlẹ̀ rẹ̀. ẹ ṣe nǹkan kan tó wà nísàlẹ̀ rẹ̀ ọba yóò bẹ wá nísàlẹ̀. wà á lójú ọgbẹ́rẹ́ kẹlẹ́ bẹ́ẹ̀. mo rí bẹ́ẹ̀ ara kẹ́sí bó ṣe sọ pé tó bá tẹ́ ní. ọgbẹ́rẹ́ kẹtọ́ owó olùbẹ̀ yẹn tó bá ń bá yẹn sọ̀rọ̀ tí ò bá tètè gbọ́. ní àti ìbá pé gbogbo àwọn gbọ́dọ̀ náà tán tẹ́sí ti fi tìbí kún tìbí ó sì wà náà ó sì ń jẹ́bi dán. lágbára Ọlọ́run àdúrà ní kẹ́ẹ̀fì tó dé sáà. àdúrà ní kò mọ̀ wípé wọ́n yẹn lọ gbọ́dọ̀ yí lulẹ̀. sáà wà lẹ pẹ̀lú agbára òun lágbára èṣù ṣé kì í ṣe ìdáàbòbò la lè pé. ìdáàbòbò la lè pé lóòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ìdáàbòbò la lè pé. ṣé kì í ṣe pé
wọ́n ti fẹ́ mọ́ sọ nǹkan tàwọn bàbá wa àwọn bàbá ńlá wa wọ́n ti fẹ́ mọ́ sọ́dí ìdàkudà máa lọ́wọ́. bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ sọ́dọ̀ ìdàkudà ṣùgbọ́n àtìkálẹ́ ni jẹ́ kó dùn ìdàkudà máa lọ́wọ́. kí lẹ bí bàbá. àtìkálẹ́ ni jẹ́ kó dùn ìdàkudà máa lọ́wọ́. ká mọ̀ pé lágbára èso ìdáàbòbò àwọn bàbá ńlá wa bàbá wa tí wọ́n ń lò ń gbà wáṣẹ̀ tẹ́yìn náà ń lò tẹ́ fi lò gbà. ẹ̀ẹ́tù ẹni ọdún mélòó báyìí. tí ìyá 2004 la wà yìí. 2024. 24 sorry. 2024 tó bá da oṣù kẹjọ ọdún báyìí gbẹ̀ni mo wọ 90 years gbẹ̀ni mo lo páàsì. bàbá o nínú ìwádìí wọ́n fi yí wa pé ẹ̀yin alágbára báyìí tẹ́lẹ̀dù àdídì màmá pa máa gbára sí yín lára báyìí pé ẹ̀ máa sábà jìnnà sóbìn nítorí pé ó ṣeé ṣe kí obìnrin ó ba àwọn nǹkan agbára yín wọ̀nyí jẹ́ tọ́wájú àmọ́ báyìí bí nǹkan agbára bá ti bàjẹ́ yálà tó bá ṣe pé obìnrin ló bàjẹ́ ni yálà tó bá ṣe pé nǹkan míì ló bàjẹ́ ni káàtì ìwá sọ pàtàkì jùlọ obìnrin àmì ara ni ó sọ yín ni kí agbára yìí ti bàjẹ́ ni àbí kí ni ó ṣẹlẹ̀ tẹ́ fi mọ̀ pé nǹkan agbára yìí ti bàjẹ́. ẹ ṣe tí ẹ rí àwọn oògùn táwọn lò wọ̀nyẹn wọ́n máa ọ̀mọ́ni wọn á sin lọ́gbẹ́rẹ́ ibi tó o sin sí tó bá ti bẹ̀rẹ̀ sí ń sọ kúlúkúlúkúlú kọ́ mọ̀ pé oògùn yẹn ti bàjẹ́ tí ò bá ti sọ oògùn yẹn wà ń bẹ̀. bóyá ẹ̀yìn lọ ṣe sí ni tó bá ti lọ sọ kúlúkúlú ó ti bàjẹ́ torí o ti lò lásìkò tí ò yẹ kó lò lẹ́yìn máa ti fẹ́ bọ́bìlì láṣepọ̀ gbọ́dọ̀ mú gbogbo agbára wọn yẹn kó tú sílẹ̀. bẹ́ẹ̀ bá ti fẹ́ bọ̀ bẹ̀rẹ̀ lásìkò bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ tú gba agbára owó rẹ̀ kó tú lẹ̀. gbọ́dọ̀ tú sílẹ̀ tí o bá tú sílẹ̀ ẹ̀sùn kan mú lọ sóko lọ́la gbọ́dọ̀ lọ tẹ́ bàjẹ́ pátápátá. kò sí nǹkan tó ń lọ́dẹ fẹ́ mú lọ sóko lọ́la bẹ́ẹ̀ni gbogbo rẹ̀ ni ó bàjẹ́. àsìkò gbà tẹ̀ ń dẹ̀gbẹ́ tẹ̀ ń dẹjù tẹ̀ ń pẹran àwọn ẹran wo lẹ parí. ẹ ṣe ọ̀pá tó kú lẹ́gbàá mi náà mọ̀ nípa méjì kójú tó mọ́. túùpù méjì kójú tó mọ́. bẹ́ẹ̀ni kójú tó mọ́ mọ̀ nípa méjì. tó bá jẹ́ pé ọlọ́mọ wẹrẹwẹrẹ sẹ́yìn èyí mi ẹ má dàpá gan-an mọ̀ má dàpá mẹ́ta lẹ́yìn èyí kì mọ̀ pa sójú omi mọ̀ má dàpá mẹ́ta lẹ́yìn èyí rí níbi kan sáré ká nínú omi lẹ́ẹ̀. níbi tẹ́ ẹ gbóná dé ẹ pa túùpù méjì ẹ tún wá fi àdá pa àwọn ọmọ bíi mẹ́ta lẹ́yìn rẹ̀. bẹ́ẹ̀ni. bàbá o nídìí iṣẹ́ ọdẹ yìí ọjọ́ wo lẹ dẹgbó lọ tẹ dẹnugbẹ tó pé ilẹ̀ pò yìdá ẹ pàdé nǹkan abàmì kan tó pé ọgbọ́n wo lẹ sì dá tẹ fi yọ kúrò lọ́wọ́ nǹkan abàmì náà. ẹ ṣe mo lọ sí Ìkẹnìjù bẹ́ẹ̀ ni mo máa ń gbàdá jáde sẹ́fọ̀n wọ́n wá wo ojú ẹran mẹ́rin ó dẹ̀ yìnbọn sọ́kàn àtẹ̀mí àtẹ̀bọ́n mi yẹn máa mú dijálẹ̀. nígbà tí ìgbẹ́ bẹ́ẹ̀ tẹ ẹ fi dijálẹ̀. mo fi dijálẹ̀ mo wá rò pé kúrú ẹran wo lélẹ́yìí mi ò wá tọ́lọ̀ lọ́jọ́ náà. ẹ bá forí. mo máa forí lélẹ̀ mo forí sí mo padà sẹ́fọ́ ibi tí mo ti wá. gbà tó dọjọ́ kẹta mo máa mú èkejì mi kan pẹ̀lá lọ́ọ̀bẹ̀ ibi tí mo ti lọ sí yìnbọn rẹ ibi tí mo yìnbọn ẹ̀yà ìkẹrẹ ọ̀nà òwò lálẹ́ níwájú mi làwa gbé ọba àjẹta ẹ̀ta máa ń pè ẹran yẹn kọbarí ajá kó tóbi dáadáa bí ẹ̀ta lórí ó tóbi. ẹ ti pàdé ìwìn rí ẹ bọra ìwìn. ẹ ṣe ibi tí ẹ bọra nìkan àtẹjọ ríra rí tèmi náà rí tóun náà rí mi. tẹ fojú kojú ní kòrókòró. kájọ fèsì ọ̀rọ̀ báyìí tí mo dẹ̀ sọ fún pé kó fi ọ̀nà lẹ̀ fún mi kì í ṣọ̀nà tí wọ́n lélẹ̀ ọ̀nà tí àwa ènìyàn lélẹ̀ tí mo ń bá bọ̀ yìí kó kúrò lójú ọ̀nà fún mi ó pẹ́ kó tó kúrò lójú ọ̀nà yẹn mo dẹ̀ kí ọ bá pò mí àtàkùdàpọ̀ yẹn àwọn oògùn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sẹ́ni tó máa jùlọ ṣùgbọ́n ó ní ìrì lọ́jọ́ ọmọ ó ní irú oògùn wọn àfi tó bá padà yẹ wa kọba ti jùlọ ọba nẹ ẹ bá nẹ àkúrò lójú ọ̀nà. bàbá o tí mo bá gbọ́ yín dáadáa àwọn nǹkan kan wà tẹ kó sínú àtàkùdàpọ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀yin olólùfẹ́ kan ní Bikear tẹlifíṣàn ṣé ẹ máa tí wọ́n ń pè ní àtàkùdàpọ̀ lọ́dọ̀ àwọn ọdẹ ṣé ẹ máa kọ́ tán pè bẹ́ẹ̀ ẹ gbọ́ lórí ètò fún tèmi àwọn kankan wà táwọn ọdẹ máa kó lóko ọdẹ ṣùgbọ́n ìkankan àti máa ń wà nínú àtàkùdàpọ̀. bẹ́ẹ̀ ni àtàkùdàpọ̀ là ń pè. àtàkùdàpọ̀. àpò wa rí kékeré. ẹ wá lọ mú kinní kan nínú rẹ̀ ẹ wá jùlù ìwé àbí tẹ ẹ pàdé. mo jùlù báyìí. ṣùgbọ́n tẹ ẹ bá ti ju kinní yẹn lu ẹ ní fojú rí oògùn yẹn jọ́ náà wá. n ò lè rí lọ́jọ́ wọn
ojúmọ́ lọ jẹ́ wárí. ẹ padà wá wá lójú bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ wá bó ṣe sọ lọ́jọ́ lóru yẹn náà ló wẹ̀ bíbí kò sọ sí ọba tẹ wà á lọ náà ló máa rí. àwọn orí adé ọrùn lẹ̀kẹ́ ní bẹ̀yìn àwọn oyún inú ní bẹ̀yìn àṣẹ ìdí ní kí n bẹ̀yìn ìwọ̀nba èyí tó sì kù àárín yín báyìí ìwọ̀nba èyí tó kù tẹ́ lò nínú ayé ẹ̀ nífìnira lò ó ẹ̀ nífìnira lò ó abẹ́rẹ́ ìdàkùn ẹ̀ mẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ lọ o ẹ̀ mẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ lọ bó ṣe bíi méjì bó ṣe bíi mẹ́ta bó ṣe bíi mẹ́rin bó ṣe bíi márùn tó lè ṣe ọmọ aráyé láǹfààní iyebíye ẹ̀ mẹ́kọ̀ọ́ lọ o ọ̀dà ẹ fi dára lójú bẹ́ẹ̀. màá fi ọmọ mi kó mú yín asọ́dọ̀ mẹ́ àwọn náà mọ̀ pé tába dé ìpàdé ọdẹ mọ́ sọ fún ọmọ ní ẹ ṣe é kọ́ lóògùn ọmọdé ẹ̀ ń ṣe é kọ́ lóògùn máa ọkùnrin ẹ̀ ń yánná púpọ̀ jù oògùn ní ẹ̀ ṣe fọmọdé ìgbà báyìí lágbára ọlọ́run báyìí ṣe wí nǹkan tó lọ́run máa fún mi lágbára màá jẹ́ kó mọ̀ nípa rẹ̀. ọ̀dà ẹ̀ ṣe púpọ̀ bàbá nídìí iṣẹ́ ọdẹ yìí ọjọ́ òlẹ̀ máa rántí tínú yín máa dùn. ó ṣe ọ̀rọ̀jọ́ tí mo rántí kẹ́ iná mi ti dùn pátápátá lọ́jọ́ ìmọ̀ kọ́kọ́ pa tó kú. mo pa àwọn mò ń wo lálẹ́ báyìí àti èmi náà lọ́pàá yìí eyín ẹ̀ jáde líbí kókó ojú ẹ̀ báyìí wọ́n á rò pé bóun ni mo ṣe ẹgbẹ́ náà dé yábà mi wọ́n wá wọ kó lórí ibi omi tó wà mo bọ́ sí ibi igbó mo ṣán bẹ́ẹ̀ nù mo gé tilẹ̀ mo gé ru rẹ̀ mo ké egungun lé lórí. kí ló dé fún ma gé ti ẹran gẹ́rù ẹran. ẹ ṣe tó lóun ní bá dé bẹ́ẹ̀ tó bá rójú rẹ̀ àwọn olóògbé òun lọ pàkẹ́ gbé lọ. àwọn àgbà ọ̀dà wa bi léèrè pé etí ẹ̀ dà ìrù ẹran rẹ̀ dà tí o bá ti rí olóògbé ọdẹ ọdẹ àkànjẹ pé ọdẹ ìmúre ni. ọdẹ tún mọ ọmọ ọdẹ ni. ọdẹ máa mú ọdẹ tó ọdẹ wọn ti ṣàìdá kó bá ti jalè o lè láyé pé yìí ni ọdẹ bá ti gbẹ́rẹ́ lẹ́nu káyọ̀ ṣẹlẹ̀ tẹ̀lẹ̀ o lè ní. àwọn ọdẹ àmọ́. ọjọ́ tẹ kọ́kọ́ patú kù nínú yín dùn jù. torí ọmọ mi kọjá ọkùnrin kọjá àgbà ọmọkùnrin mi ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ̀ ni mo bí. ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ̀ lẹ bí ọmọ. mo bí ọmọkùnrin ọ̀hún ọmọ ọlábùjá báyìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ̀ ni mo bí. ọmọ ẹkọnọmì dùn gbogbo àwọn ará tẹ yẹn pamọ́ láti mú ṣe ìtarògbó. bàbá o nídìí iṣẹ́ ọdẹ nígbà tẹ ẹ sì ń dẹ̀gbẹ́ tẹ ẹ sì ń ṣe oògùn lójú méjèèjì tábàníkà bí ń léèrè ẹ rántí oògùn kan tẹ ẹ ṣe tó fi yín lọ́kàn balẹ̀ jù. ìrọ̀ oògùn tí mo ti tó fi mí lọ́kàn balẹ̀ jù ni mo sọ fún ọ lẹ́ẹ̀kan yẹn pé kí n mẹ́rin má pàdé mi lójú ọ̀nà yẹn lè dá mi mú. ó ní láti jẹ́ pé. oògùn yẹn ekene eyín tàbí kó pupa lẹ́ẹ̀rọ rẹ̀ kó ti le tó yẹn lẹ́ẹ̀rọ rẹ̀ kó bá ti lò ó nínú àjàkúdàpọ̀ yẹn lóye méyìn tàbí kó pupa tí kò bá lọ sóko torí kò bá yẹ pàdé ohun kẹsàn bá pàdé ohun kẹsàn kò bá ti yé tutọ́ yẹn sí lára ẹ̀rọ àmọ́ yí lẹ́nu àmọ́ yí lẹ́nu. bàbá o ní láti jẹ́ pé kíní ilé ní ké èèyàn tutọ́ sí yàn lára ẹ lò ẹ fẹ́ràn rẹ̀ púpọ̀ nínú àwọn ìgbésẹ̀ ṣe dáadáa. pàpà dáadáa oògùn tó dáa ní. kí lè rí. oògùn tó dáa ní nígbà yẹn. oògùn tó dáa ní. ẹni tó bá sọ pé géńdé márùn-ún ó ṣubú lulẹ̀. àpèyé kẹtọ ní ma kàn lọ́ra lé ní ṣubú kẹtọ rẹ bá ti yẹ kéèké téńté wọ́n ti kàn lọ́ra ọmọ ṣubú. nídìí iṣẹ́ ọdẹ ọjọ́ òlẹ̀ máa rántí tó yẹ pé iṣẹ́ ọdẹ sun yẹn sọ pé ẹ̀ tiẹ̀ ṣe mọ́ pé n tó ṣẹlẹ̀ lónìí sí mi nígbòkìmọ́ lọ lónìí nkójú mi rí ó ti wáyé kékeré ní ìsú ẹ̀ kò wí láti ṣe mọ́. ọjọ́ tí mo kọ̀ pé mi ò ní kí ni mo fẹ́ fi wàhálà bí èyí ẹ ṣe jàre òní mi ò lọ gbọ́ ọdẹ mọ́ láta mọ̀tòpá tó kú lẹ́yìn àárẹ̀ o ṣùgbọ́n ọjọ́ ẹ̀ lọ́hùn èmi pẹ̀lú máa kan ló lọ sóko ó pa ẹran ó pa méjì ó pètò méjì mẹ́pa kankan mi ò yára ti tó gbọ́njú mi lè mi mo ní mi ò àtijọ́ dúró bí oṣù kan mi ò mẹ́lọ sóko ọdẹ mọ́ mẹ́sẹ̀ bá yọko ojúmọ́ ọgbọ́sọ ètò tàbí kò mọ́ lọ ọlọ́run ṣe.
èyí náà ẹ ti lọ fàṣùkò gbà náà ẹ lọ fi tọ́jú ara yín. mo fi lọ àgbòkóró yìí ni agbára lọ́lọ́ mu wá. ẹ lọ tọ́jú ara yín. gbogbo yìí náà kèmí náà mọ̀ mo wá lọ ṣe mo lọ sóko ọjọ́ náà èmi náà pẹ̀tù méjì mo pa ọ̀fàfà kan ètù méjì ọ̀fàfà kan ni mo pa lọ́jọ́ náà. bàbá arínilóde àbẹ̀rẹ̀ ìlú Ẹ̀rìnjiyàn la wà yìí. bẹ́ẹ̀ni. mo fẹ́ béèrè kan lọ́wọ́ mi fẹ́ kẹ́ ẹ sọ fún gbogbo ayé pátápátá bàbá sì lóòótọ́ ẹ̀yọ́nú àgbà àti ẹ̀yọ́nú ayé tábà bí yín lè rí báyìí ṣé méjèèjì nǹkan kan náà ni. ọ̀kan ṣoṣo náà ni wọ́n. ọba ní kìnìún kan tó ń fẹ́ kí tí ò tètè tẹ̀ ọ́ lọ́wọ́ àbẹ àgbàsagbà ìlà ṣe kìnìún kọ́ pẹ̀lú ọmọ rárá rẹ ọba mọ́ rárá wọ́n bá lójó mẹ́ta mẹ́rin wọ́n náà rí yípadà lẹ́bẹ̀ ẹ̀rá kan ṣọ̀tà rẹ̀ ni kàn yọnu sí yẹn èkì àyọnu èsì gbọ̀nmá èkì kíkiri kọ́sẹ̀ tẹ kó ṣe lemọ́lemọ́ lọ́ra ni àwọn ọmọ ìpè àwọn tẹ fẹ́ràn ìyípadà ti dé síbẹ̀ nìyẹn. bàbá tí mo bá gbọ́ yé ẹni èyí ó bẹ àgbà sí àgbà ayé wa máa yọnu sórí rẹ̀. àmọ́ yọnu sí. bàbá wọn ní kò sírú ẹ̀ mọ́ láyé pé gèǹje ló kù gèǹje. àwọn nǹkan tí a fi ń sọ bẹ́ẹ̀ ni pé mo sọ lẹ́ẹ̀kan mo láwọn oògùn tá à ń kọ látẹjọ́ eléyìí tó máa mọ̀ pé yóò ṣe pàtàkì nínú oògùn yẹn nínú ewúrẹ́ òun ní kọ́ sílẹ̀ òun lè ṣe jó oògùn yìí jẹ́ òun lè ṣe jó oògùn jẹ́ bẹ́ẹ̀ tàtẹjọ́ àwọn òwe kàrí gbé kà mọ́ kọ́ gbogbo oríṣiríṣi hàn ṣùgbọ́n ẹ̀rọ akọkọ̀ kà mọ́ ọ ṣe wà torí àwọn afojú àánú wọ pé ẹ jẹ́ kó máa lọ. ẹ tún máa ń lo sí àánú lọ sóko ọdẹ ni. bẹ́ẹ̀ni ó kì í káyàn máa lo sí àánú lọ sóko ọdẹ àwọn ìrànmọ́ ní apànìyàn. bàbá ẹ lo iṣẹ́ àánú sára lọ sí oko ọdẹ. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ bá wá ṣaláì mọ́ lò lọ àwọn ẹranko mi à máa pààyàn. bẹ́ẹ̀ni àwọn ẹranko mi dáadáa.